aláàjì wọ́n máa ń sọ pé lẹ́yìn Ọlọ́run ọba òbí ẹni pàápàá jùlọ ìyá ẹni ló tún kù. A wá rí àwọn obìnrin kan tó jẹ́ pé wọ́n máa ń fi èpè lọ́ máa fi ń bá àwọn ọmọ wọn lò. Bọ́dẹ̀ ṣe ń ṣépè fún àwọn ọmọ ètò bẹ́ẹ̀ náà ni ẹ máa ń ṣe wá sí pé kò sí nǹkan tó bí òbí ẹ pàápàá jùlọ ìyá lè ṣe fún o gbọ́dọ̀ bínú. Bóyá yìí ó sì ń ṣépè fọmọ. Ìmọ̀ràn ó lè fẹ́ gba ọmọ tó yẹ pé ó ní òbí tó yẹ pé èpè ló fi ń bá a lò sà. Yá ìmọ̀ràn mi rèé, gbogbo òbí tí bá ń ṣépè fọmọ ẹ̀ kò ṣépè fọmọ ẹ̀ o. Ọmọ ẹ̀kọ́ ló ń ṣépè fún un, ó bá yí ara rẹ̀ jẹ́ ni. Òbí tó ṣépè fọmọ ẹ̀ ẹjọ́ sọmọ ẹ̀ ló ń ṣépè fún ni. Tọmọ rẹ̀ bá ti ní láárí nísìnyí tọmọ rẹ̀ tí ò da fọmọ ẹ̀. Ó bá ara rẹ̀ jẹ́ ni ẹbí kí a jẹ́kú ni. Nígbà tí Pasuma nísìnyí tí àti ẹ̀ ṣàdúrà fún Pasuma nísìnyí. Pasuma ò rálé fún yẹ ìgbà tí yẹ kú kò sí yẹ sílé. Màláíkà ó ń sọjọ́ bí ó rálé fún yẹ àti bàbá ẹ̀. Táwọn òbí yẹn bá ń ṣépè fún wọn ni. You understand? Ṣé Pasuma ó rẹ̀ tún lọ́nà wípé mo fẹ́ rálé fún yà mi? Bí yà rẹ̀ ṣe kú ni bí yóò lọ gbé yà rẹ̀ sí tẹ̀kan ni. I mean, understand? Gbogbo òbí ẹ má wulẹ̀ àti advice ò ti sú wa. Ẹ má advice òbí kankan mọ́ máa ṣépè fọmọ rẹ. Ọba ń bẹ. Tọ́mọ Yorùbá tọ́jú òbí yẹn kọ́ sà. Problem sórí ṣe bí àdáwò wá nìyẹn. Ọmọ ó tún wá jìyà, ìyanu tún wá jìyà. Ìwọ ọmọ ni màá bá sọ̀rọ̀ tí ìyá rẹ bá ń ṣépè fún ọ dáadáa ni kí wọ́n máa ṣe. Ìwọ má sọ pé ó ṣépè fún padà o, má sọ pé ò ní tọ́jú ẹ o, kó má bàa tún wá pàdé àgbákò. Sórí ìyá tòbí rẹ, ìyá tó ń wò jẹun bẹ́nu kúlà o. Ìwọ ni kó má sórí burúkú látara ẹ̀. Mi ò advice òbí o, ọmọ lèmi advice o. Ìyá tó ń ṣépè fọmọ àbá tó ń ṣépè fọmọ ẹ múra sí i. Ẹ jọ ẹ lọ bí ìlú tó ti máa ń gba àṣẹ tó máa fi ṣépè wọn yẹn lọ gbà á. Ẹ bàrà yín bẹ́ẹ̀ ní táwọn òbí tí wàá ṣe làwọn ń gbà yìí. Lẹ́ni òtíye ìwọ máa fi dáadáa padà. Torí pé tó o bá sọ pé wọn náà máa ṣépè fún òbí rẹ, ọmọ tiẹ̀ náà ó tún ṣépè fún wọn náà. Ó dìran nù. Aláàjì.